nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ ẹ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ́ ẹ fi ń wò wá àti tí tẹ́ ẹ fi ń wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bàbá wa Olúbàdàn tìlú Ìbàdàn, bàbá wa Rasheed Adéwọ̀lú Ládọjà, kábíyèsí o Ọlọ́run jẹ́ kí a rí yín pẹ́ kádípẹ́ lórí kí bàtàn pẹ́ lẹ́sẹ̀. Ẹ má bínú pé àwọn ọmọ yín náà ni a fẹ́ sọ̀rọ̀ pa yín. Bàbá wa Olúbàdàn fi Ìbàdàn ẹni àpọ́nlé ẹni yìí ni wọ́n sì mọ àwọn èèyàn tí wọ́n ń pọ́nlé, kódà àwọn ò dẹ́nì kankan sínú ẹni tí wọ́n pọ́nlé. Kẹ́ lè mọ tí ń jẹ́ bàbá Olúbàdàn ti ìlú Ìbàdàn, ẹni yìí, ẹni tí Ọlọ́run mọ̀ fi ọwọ́ ara rẹ̀ tó gbé dìde òun ni bàbá wọn. Ẹ̀mọye àdúrà tí ń lọ tí bàbá fi dórí ipò náà. So ibi tá a ti lọ ni pé níbi òde tí wọ́n wà, bàbá wa Miskinu Billah Ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́, Sheikh Suleiman, wọ́n dé òde náà. Wọ́n wá rí wípé pẹ̀lú ipò àtàánú Ọlọ́run àti ọlá tọ́lọ́run gbé fún Olúbàdàn of Ìbàdàn, bàbá Olúbàdàn wá dìde láti kí wọn. Èyí wá jọ bàbá wa Miskinu Billah Mufti Diyar, ó jọ wọ́n lójú púpọ̀. Kókó agaraba ń pè àá pẹ̀lú ipò tọ́lọ́run dá Olúbàdàn yìí, former governor of Ọ̀yọ́ state, tó sì nípò dáadáa láàrin ìlú, tó jọba. Ọjọ́ orí wọn ju àwọn lọ, nínú ipò wọn ju àwọn lọ. Wọ́n wá rí i pé kábíyèsí wá dìde láti kí wọn. Ṣé ẹrẹ́ ń tó bá ní làákàyè, tó bá lọ́gbọ́n bí bàbá Sheikh Miskinu Billah yẹn, yóò válù nǹkan tó ṣẹlẹ̀. Torí bàbá Sheikh Miskinu Billah ẹsẹ̀ máa rí àwọn èèyàn fa. Tẹ́ ẹ bá wo gbogbo kíní wọn, gbogbo fídíò wọn tán máa ń ṣe wá sí káàkiri. Ẹ rí bàbá Ẹmọlá Kazeem ní ìlú Abẹ́òkúta, èèyàn ńlá pàtàkì ni wọ́n. Bàbá Ọbásanjọ́, èèyàn ńlá pàtàkì ni wọ́n. Bàbá wa Sheikh Suleiman Oníkìjìpá ti pàdé wọn rí. Àìmọye governors tí bàbá Oníkìjìpá ti pàdé. Abíọ́lá Amosun, governor, gbogbo àwọn governor, àwọn former governor l'Ógùn state, l'Ọ́yọ́ state, ní káàkiri, bàbá ti pàdé wọn rí. So kọjọ́ Sheikh Miskinu Billah lójú pé àwọn pàdé àwọn èèyàn ńláńlá. Èyí sàkọ́kọ́ ni. Kódà Sheikh Miskinu Billah radiyallahu ta'ala anhu wa adama Allahu hayatahu. Bàbá ti lọ sí Kaula ní táwa ń bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn àfáà wa tó yẹ kí bàbá ó tún máa kúnlẹ̀ fún. Òye ṣe pé bàbá ò kúnlẹ̀ fún ọ, wọ́n wá ń fún bàbá lápọ́nlé. Bàbá dé Nàìjíríà wọ́n wá sọ. Bàbá wo Olúbàdàn tìlú Ìbàdàn, léyìí tó jẹ́ pé brọ́dà tèmi gan, wọ́n wà ní Olúbàdàn in council. Mo kí gbogbo àwọn kábíyèsí o, Ọlọ́run jẹ́ kẹ́mi gbogbo yín ogun o. Ẹ̀kẹrin Olúbàdàn ti ẹ̀kẹrin Balógun of Ìbàdàn land, brọ́dà mi Akeem, ọba Akeem Mobọ́lájí Adéwọyìn, ẹ̀kẹrin Olúbàdàn tìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Kábíyèsí mo kí yín o, Ọlọ́run jẹ́ mi yín ogun, ẹ tó lé náà pẹ́ ọlọ́run Ọlọ́run àtagbára ẹ̀. So bàbá tèmi ni bàbá Rasheed Ládọjà Adéwọ̀lú. Àpọ́nlé ń bẹ fọ́mọ Ìbàdàn, tọ́mọ Ìbàdàn máa ń ṣe kíni tí máa ń pa àwọn èèyàn lé. Kò tó fún bàbá Rasheed Ládọjà. Tí wọ́n bá débì kan báyìí, tí wọ́n bá kí àwọn èèyàn tí wọ́n ń kí wọn, ẹ rí bàbá ọmọ ṣe báyìí, bàbá ó ṣe báyìí, bàbá ó ṣe báyìí, bàbá ó ṣe báyìí. Ẹni tó bá wà cultured, ẹni tó lọ ń pọ́nlé, ẹ rí pé ṣèṣì wọn tí wọ́n bá ń bẹ lórí ipò, wọn ò ní ìsìpò yẹn lò. Wọ́n fi respect, wọ́n fi lo ipò náà. Ìyẹn ló wá jọ Sheikh Miskinu Billah, Sheikh Suleiman Oníkìjìpá lójú. Ẹ dákun ẹ bá mi share program yìí, ẹ dákun tó lánàá bọ̀ Muhammad, ẹ bá mi share rẹ̀. Ìyẹn ló jẹ́ nǹkan tó jọ Sheikh Miskinu Billah lójú. Wípé èèyàn wà nípò báyìí, yóò jẹ́ èèyàn ńlá báyìí pẹ̀lú ọjọ́ orí rẹ̀. Àwọn táwọn wá wọlé, ó sì wá pọ́n àwọn lé lójú tí wọ́n mọ̀ pé ara àṣeṣì bàbá Ládọjà ni pé kí wọ́n mọ̀ pọ́n everybody tán bá rí lé. Kí wọ́n máa ra àwọn èèyàn bàbàbà bí ẹ ṣe jọba tó. Àbá Sheikh Suleiman wá bọ́ tàwọn wípé ń taari ọkọjá bẹ́ẹ̀. Wọ́n wá wí jáde pé
ṣé Suleiman ẹ̀sẹ̀ mọ́ ráwọn èèyàn ńláńlá ṣé Suleiman ẹ̀sẹ̀ mọ́ ráwọn lọ́balọ́ba ṣé Suleiman Al-Miskinu Billahi wọn ẹ̀sẹ̀ mọ́ rí àwọn èèyàn tó wà nípò bàbá Ọbásanjọ́ sí Al-Miskinu Billahi mọ́ ìgbà náà ṣe wà síwájú bàbá Ọbásanjọ́ rí bàbá kan bẹ jẹ́ ń pè ní ìjẹ́ bàbá Ẹmọlá Kàsímù ìyẹn ńlá ni wọ́n àwọn gọ́vnà Amosun gbogbo àwọn gọ́vnà lógùn state Ọ̀yọ́ state gbogbo àwọn gọ́vnà káàkiri ṣé Al-Miskinu Billahi àwọn ọlọ́lá àwọn onípò tí èyí sàkọ́kọ́ ní ṣé Al-Miskinu Billahi ti ń ṣe kíni oní ti ń ṣe wà síwájú wọn tí ṣéwù bá wá rí ìyanu Ọlọ́run lára ọba tó dìde pé Mufti Diyar ẹjẹ ń kí wọn kí n pọ́nlé àpọ́nlé mẹ́ra ṣé Al-Miskinu Billahi náà ni bàbá wa ọlọ́lá wa Olúbàdàn Ìbàdàn ṣe pọ́n wọn lé ọwọ́ àjọ ṣé Al-Miskinu Billahi lójú náà ṣe wí jáde bẹ́ẹ̀ ìní àṣẹ sọ jáde bẹ́ẹ̀ lápẹ́ bá mi ṣe àẹ̀ ọjọ́ ṣé Al-Miskinu Billahi lójú pé Olúbàdàn bọ́lọ̀ ń ṣe pọ́n lé tó tún lọ́jọ́ orí tó tún lówó tó tún nípò ọwọ́ á tún fi ọlá rẹ̀ dìde mọ̀ pé gbogbo ẹni tí bá ń jẹ́ àfúrèjì ọmọ Ìbàdàn tó jẹ́ ọmọ Ìbàdàn gidi àpọ́nlé làwa máa ń ṣe fáwọn èèyàn ẹlòmíràn wà rò pagọ̀ ni èyí sì ṣe àgọ̀ ìyẹn ló ka bàbá láyà ṣé Suleiman ní kíjì pa pé odidi ọba yìí pẹ̀lú ọjọ́ orí rẹ̀ àtọwọ́ àtọlá tó ní lọ́wọ́ dìde láti kí àwọn ṣé Al-Miskinu Billahi òré yẹn àwọn ọ̀rá wọn ọba rí ni ṣé wọn ọ̀rá wọn èèyàn ń kù ńláńlá rí ni ẹ wá máa gbọ́ qāma al-malīku li-'ālimi lamman atā fatajallat al-akhlāqu fī abhā suwar ọba tó bá dìde kí àwọn onímọ̀ tí wọ́n bá dé ìwà ọlá tí ń bẹ lára rẹ̀ ló fi hàn ẹwà ọlá tí ń bẹ lára rẹ̀ lè hàn ìwà rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló fi hàn mọ́sáàdà olí kìyàmù ìlà rífọ́ àtàn dídìde wọn yóò tó lékún ọlá wọn ni dídìde wọn tó ṣe kí ni ó tó lékún pé ọlá wọn ni fàlẹ̀ ilmu ta'zimu limuluki bihi yuskar ṣe rí ìmọ̀ àwọn tó bá jẹ́ ọba tí wọ́n wà nípò wọ́n máa ń pọ́n ìmọ̀ lé ẹni mímọ́ wọ́n pọ́n lé ẹ̀yìn bá nàbà Muhammad ìyẹn gan lọ́lọ́run ti tún máa ń gbé àwọn ga lamman hana li ilmi sada jalaluhu tí wọ́n bá rẹra wọn lẹ̀ fún àwọn onímímọ̀ àfa àtọkọ tíra yìí ìmọ̀ sọ ẹni tó kọ tíra yìí fún yín nígbà tí ọba dìde tí wọ́n rẹra wọn lẹ̀ tí wọ́n mọ̀ fáwọn nípò yẹn lọ́dọ̀ onímímọ̀ ọlá àwọn ọmọ lékún sí ni àdúrà tí bàbá Oníkìjì bá ṣe fún wọn náà nù pé bàbá wọ bá Rasheed Ládọjà ọlá yín ọmọ lékún sí ni falimuliku yasmu hina yukrimu man athar ẹ máa gbọ́ o torí pé ipò ìmọ̀ ga sí ni nígbà tí wọ́n bá ń ṣe àpọ́nlé fáwọn tó mẹ́rìtì ẹ̀ ipò téèyàn bá wà nípò tó wá rẹ́ni tó tọ́ sí àpọ́nlé tó fún ní àpọ́nlé òní àpọ́nlé èrè ọmọ wa ṣe kí ni yóò mọ̀ ga sí ọlá rẹ̀ ọmọ ga sí ipò rẹ̀ ọmọ ga sí àánú Ọlọ́run sì máa bọ̀ qalu ahana limulika hina tawadda'at wọ́n wá sọ wípé ọba tó bá mọ̀ pọ́nyàn lé wọ́n wá ń wí wípé ọba tó bá pọ́n onímọ̀ lé àbọ̀bá tó bá ṣàpọ́nlé fún yàn wọ́n ló ti rẹ ọlá rẹ̀ ńlẹ̀ ni àwọn èèyàn kéèyàn kan ní a máa wí báwọn. qāmatu lil ilmi bayna dha nazar qāmatu lil ilmi bayna zawi nazar ẹ̀rí torí bó dìde fún àwọn onímọ̀ ní gbogbo ojú agbo àwọn èèyàn wọ́n wá lọ́ba ti ṣe kí ni ó ti yẹ̀yẹ́ ara rẹ̀ nu àwọn onísọkúsọ àwa ará àwọn tí ń sọ bẹ́ẹ̀ náà àwọn kèfèrí ni àwọn tí ń tako Islam ni àwọn tí ń fẹ́ fi ara mufti bú Islam ni àwọn kèfèrí ni akọ gbé jáde pé ọ̀yẹ́ kọ́ bó dìde fẹ́ni kankan ọ̀yẹ́ kíkíní kó ṣe fẹ́ni kankan àwọn kèfèrí ni akọ ẹ má gbọ́ o qabla láàmú fàkí and hafidọ̀ tẹ́ẹ̀tẹ́lẹ̀ lálákọ̀ọ́kọ́ rí iná lárí àwọn èèyàn tí ń bú àwọn àáfàá kan wọ́n bú wọn wọ́n yẹ̀yẹ́ wọn rọ́ọ̀sán lè málìkì fíta hiyati wàlẹ̀ athar tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n pa búbú tí wọ́n kí ọba
nílùú Ìlọrin bí ó ṣẹlẹ̀ àwọn àfọ onímọ̀ kan lọ kí ọba àwọn ẹlẹ́nu orísọ yìí náà ni wọ́n ṣe kí ni o ní wọ́n wíwí kú pé àáfàá sì lè máa dọ̀bálẹ̀ fọ́ba àáfàá sì lè máa kúnlẹ̀ fọ́ba ní ìsìn báyìí ọba pọ́n àáfàá lé àáfàá pọ́n ọba lé ẹ̀tún bú ọba àwọn kan wọ́n pọ́n ọba lé wọ́n kúnlẹ̀ fọ́ba ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú àwọn àáfàá pé ìjẹkújẹ yín ti pọ̀ jù ẹ̀ lọ ń kúnlẹ̀ fọ́ba Ọlọ́run nìkan ló yẹ kẹ́ ẹ kúnlẹ̀ fún ẹ̀yin yìí kan yìí náà ni nítorí ìwà abú tí ń bẹnu yín nítorí ìṣesí yín tọ́lọ́run ò fọwọ́ sí. ajaban li qaumi la yarawna fadilata èéṣe ajaba li qaumi la yarawna fadilatan illa talawwana fi lawnu mu'tabir la ilaha illallah. Bó ló ṣe rí fáwọn èèyàn kan tí wọ́n rí iyì àti àpọ́nlé àfi kí wọ́n máa yí nǹkan kí wọ́n máa yí ipò kí wọ́n máa fi ṣẹ̀kẹ́ ègbú fáwọn ọba kí wọ́n máa fi yẹ̀yẹ́ àwọn onímímọ́ kí wọ́n máa fi yẹ̀yẹ́ àwọn tó lọ́lá. Ọba kan wà lọ́rin ní òní ó sì pa búbú fún bàbá wa ọlọ́lá ọba ìlú Ìlọrin pẹ̀lú ọjọ́ orí àti ipò àti ntọ́lọ́run ọba ṣe fún wọn. Wọ́n sì ń yẹ̀yẹ́ ọba náà. Ẹ̀yin ṣe jẹ́ lẹ́nu rẹ́sọ̀ ìsìláàmù tí yín ò ṣe pààyàn lé. Èyí táwọn ẹlẹ́bọ ń wí àwọn ará àfáà náà tó jáde tó sì sallallahu alaihi wasallam ẹlọ́ka tíra Sheikh Adam Abdullahi Al-Ilory tí wọ́n sọ nípa onímímọ̀. Àwọn ọba tọ́lọ̀ ń pálé tí wọ́n bá ti róní mímọ̀ wọn máa ń pán wọn lé ní. Yàtọ̀ fún bẹ́ẹ̀ bàbá wa ọba Rashid Ládọjà kábíyèsí Olúbàdàn fi Ìbàdàn kò sẹ́nì kankan tí wọ́n máa fojú di látọjọ́ tọ́pẹ́ kódà kọ́ ọmọ lòó kódà kọ́ jẹ́ tó lówó kábíyèsí Olúbàdàn ó sì ṣe kí ni wọ́n ó sì ṣe dáadáa sí ọ kódà bó ojó nípò kábíyèsí Olúbàdàn ó ṣe dáadáa sí ọ àmọ́ èrò pé kábíyèsí Olúbàdàn ó gba ìgbín lọ́dọ̀ ẹnì kankan bí wọ́n ṣe ń ṣe dáadáa tó náà wọ́n wà fẹ́ẹ̀mù